bàbá Bánjí Akíntóyè ojú ò tiẹ̀ tì yín ẹ̀ tún ní káwọn ọmọ ọlọ́mọ máa dáwó àwọn ọmọ yín wà l'Amẹ́ríkà káwọn ẹni gbèsè tọ́rẹ́ mi ń san lọ́wọ́lọ́wọ́ ń bẹ́ẹ̀ Yorùbá Nation ló kó lé lọ́wọ́ gúrùpù ẹ̀yin Kóìkí nǹkan ló kó lé lọ́wọ́ ó tún ṣe tán kò tiẹ̀ tún gbàgbọ́ àṣọ ó tún sanwó fún àwọn onítìrí náà tí òde mọ̀ gbèsè yẹn ń san lọ́wọ́lọ́wọ́ ní Jámánì ẹ̀rín ni mo fi ń rín alájà ẹ̀sì sọ bẹ́ẹ̀ mo ní kíni bàbá Bánjí Akíntóyè ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù Ọlọ́run èjì tẹ́ wà yẹn kò yẹ ká tún máa bọ́wọ́ yín nínú tí ò dáa o ṣé bàbá Tinubu béèrè owó lọ́wọ́ yín kó tó di ààrẹ orílẹ̀-èdè ṣé ẹ dáwó fún Tinubu tẹ́ ẹ bá tó nǹkan ṣe ẹ lọ jókòó bàbá ẹ wò gbà tẹ́ ẹ ti ń bà bọ̀ kì í ṣe ebú bàbá wa kódà mo lè pè yín ní bàbá mi lẹ jẹ́ ṣùgbọ́n ẹ pa ìwà rádaràda yẹn tì ojú ń tì wá nílẹ̀ Yorùbá ojú ń tì wá tójú ò bá tì yín ojú ń tì wá etí wá kún bàbá Bánjí Akíntóyè ẹ ń jẹ́ kọ́ ọmọ rádaràda kíní tó dàbí ẹja tí gbogbo ọwọ́ ti kákò ẹ ń jẹ́ kó máa yọnu sírú wa yìí ṣé tá a bá lówó lọ́wọ́ ṣe bá a lẹ́jẹ̀ lọ́rùn àtúnlọ́jọ́ orí ẹ wo iye àwọn ọmọ tó ti kú lẹ́yìn òṣìrata mọ́rayọ̀ tẹ́ ń ṣe ilẹ̀ náà ń gbà lọ́wọ́ ọmọ yín Saheed Ire àmọ́ gbọ́ pé lọ bọ́ra alẹ̀ ń bẹ̀ bàbá o ẹ ráwọn ọmọ báyìí kígbe rẹ̀ mọ́ ẹ wá ń jù sí ọjọ́ èmi ò mọ báyìí pín pẹ̀lú ohùn tẹ́ ẹ bá fara mọ́ tẹ́ ẹ bá fara mọ́ ẹni ká mọ̀ ṣíà rẹ̀ sórí kinní mi mọ́ torí anybody ló lè ṣíà tó bá wù wá bẹ́ẹ̀ bú mi ẹ gbèsì bàbá Tinubu ò béèrè kọ́bọ̀ lọ́wọ́ anybody mo béèrè òun tó ń fúnyàn níta ni ẹlẹ́fẹ́ ṣe Yorùbá ní ṣe fẹ́ gbàgbé ẹ wá ní ká tún máa dáwó kán máa èyí tán dá tẹ́lẹ̀ ń bolẹ̀ kó sí ń bu ẹ kó sí ó ṣàníye tán ní ẹ máínọ́ọ̀sì kẹ́ ẹ kó ṣe ń dì yòókù kalẹ̀ ẹlẹ̀ lórí iṣó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ láti gbọ́ wọ́n nínú 10,000 pounds kẹ́ ẹ yọ 3,000 kẹ́ ẹ kó yòókù lẹ̀ tẹ́ ẹ mọ̀ pé wọ́n máa béèrè ẹlẹ́ńlọ Ísírẹ́lì kan fún yín ní 13,000 gbogbo ọ́díò yẹn wà nílẹ̀ bàbá tójú ò bá tì yín ojú ń tì wá ò tẹ́ ẹ bá káwọn ọmọ yín pamọ́ ẹ má da àwọn ọmọ ọlọ́mọ láàmú. Sunday pàdé yín làṣí ní lóríṣiríṣi nǹkan tú jáde lọ́rọ̀ Sunday àtẹ̀yí tó jóòtọ́ àtẹ̀yí tó jẹ́rọ́ jẹ́jẹ́ ní jẹmu láàrẹ̀ òun náà ó ṣẹ̀kẹ́ ródóródó bíi dóńkúà àbúrò mi Sunday Sunday Àkànbí àbí kí ni oríkì tiẹ̀ mọ́jà sọ́lá àṣà wisdom a ní mọ́jà sọ́lá máa wò ní tirẹ̀ ò wá ráwọn ẹni yìí tẹ̀lé àwọn aṣọ òbora yín nílùú èbó náà wàá tún fowókọ rẹ̀ sínú tó jẹ́ pé ó ti bàjẹ́ tẹ́lẹ̀ nítorí Ọlọ́run Sunday súnmẹ́yàn rẹ̀ kábẹ́ gbóhùn sókè gbogbo tó o bá fẹ́ wà láàyè ó tó ọ lọ́wọ́ ṣùgbọ́n ti dára tó ti wà ń bẹ̀ yìí gbàgbé yóò bá gọ̀ kán tún wá dá mi tó bá mo tuntun sọ tó bá jẹ́ pé Sunday Igboho bàbá Bánjí Akíntóyè àmọ́ ìpètò bàbá o bàbá ń wo oúnjẹ ni káwọn ọmọ ọlọ́mọ máa dáwó fún káwọn ọmọ tí wọn kàn máa ra lé l'Amẹ́ríkà bàbá ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù Ọlọ́run bàbá Bánjí ẹ̀ bá bẹ̀rù Ọlọ́run èmi ò ní wọ́n mọ̀ dáwó ẹ̀ dáwó ṣùgbọ́n lórí pé dára wà ń bẹ̀ irọ́ ló wà ń bẹ̀ àti Kóìkì
torí Koiki ló máa dáná sun ẹ́mbáàsì ń jọ sí ààrí kó dáná san. Ó ní àwọn máa pín gbogbo ọba yẹlẹyẹlẹ ààrí kó ṣe é. So ìyẹn lẹ́wàá tún pariwo ẹnu kiri. Èṣin ló yọwọ́ mi. Èṣin tó bá jẹ́ bàbá Bánjí Akíntóyè bí bàbá wa náà bá rí bí bàbá Bánjí Akíntóyè ṣe tí ń tà fún wọn lówó oúnjẹ. Ẹnu gbẹ ẹni ìdí owó Yorùbá nation, ẹnu gbẹ ẹni ìdí owó. Dára ó ti ṣe àkóbá fún Yorùbá nation. Ọlọ́run ó ṣòṣì mọ̀ ọ́díò tèmi wọ́n ti ẹ̀ mọ̀ọ́mọ̀ kan tó ṣe nínú ọ́díò wọ́n mọ̀ pé bó bá tẹ̀ yá kàṣẹ́ẹ̀tì lọ́wọ́ màá bá yín pín débi tí orúkọ yín ò dé, màá bá yín pín débẹ̀. Lálẹ́ yìí wọ́n gbúrò yín ní Somalia, wọ́n gbúrò yín ní Ethiopia, wọ́n gbúrò yín ní Qatar, wọ́n gbúrò yín ní Dára ìwọ nínú ẹgbẹ́ kan, ẹgbẹ́ yẹn ò lè gbérí mọ́, ẹgbẹ́ yẹn ò lè gbérí. Dára àbọ̀ mọ̀ pé gbogbo ẹni tó bá ti gba èpè lọ́balọ́ba, àwọn ọba tán wà láàrin yín tí wọn ò bá tí ì yọ ẹni tí èpè ń ràn láàrin yín àti soríire yín àti gbórúkọ yín sókè yóò dògùn. Kàn jẹ́ pé àbúrò mi Sunday Sunday Àkànbí àbí kí ni oríkì tiẹ̀ Májàsọ́lá àṣà wisdom a ní Májàsọ́lá máa wò ní tirẹ̀. Ó wá ara àwọn ẹni yìí tẹ̀lé àwọn aṣọ ọ̀bọra yín nílùú èbó náà wàá tún fowókọ rẹ̀ sínú tó jẹ́ pé ó ti bàjẹ́ tẹ́lẹ̀. Nítorí Ọlọ́run Sunday súnmẹ́yàn rẹ̀ kábẹ́ gbóhùn sókè gbogbo tó o bá fẹ́ wà láàyè ó tó ọ lọ́wọ́, ṣùgbọ́n ti Dára tó ti wà ń bẹ̀ yìí gbàgbé. Bàbá Bánjí Akíntóyè tẹ́ ẹ bá nídìí owó lè rówó lè rówó. Dára wà nú lè rí kọ́ọ̀bù. Eṣinṣin ní yọwọ́ mi. Ǹjẹ́ gbọ́ wọn ì tí ì yanjú àwọn ẹni wọn lọ nàbọn sí wọn ní sẹkítẹ́ríà, wọ́n tún ní wọ́n máa dá 10 kinní kan Yorùbá kinní kan abẹ́ ẹ̀yà wèrè ni. Bàbá sínú wọn o, bàbá Bánjí Akíntóyè sínú wọn o rárá o. Ṣé èṣe pé ní ẹ ti mú kú mẹ́kọ̀ọ́ Koiki àti Dára ó mọ̀ ń Dára lóòótọ́, orúkọ nírú ọ Yínká Dára ó sì ń Dára náà lóòótọ́. Ó ń Dára fáwọn ọmúgùn, àwọn ẹni tí wọn ò mọ tí wọn ò fowó wọn ṣe. Ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá gọ̀ á rí nínú ìwà yín àwọn ẹni wọ́n kó sínú túbú tán wà ní Jẹ́kẹ́rẹ́mọ́ndé wọn ìbòde o. Wọ́n bá wá wí wọn ní ṣiṣẹ́ fún ìlú rẹ kó o lè bá àkọsílẹ̀ òfò lẹ́ni, àkọsílẹ̀ orí burúkú ti fi ran ọmọ ọlọ́mọ tó ń rọra ń tàràkà kiri tí ń jẹmù láì kiri ti kó bá òun náà sì kó sí pọ́npẹ́ ẹ̀yìn. Bàbá Bánjí Akíntóyè tẹ́ ẹ bá fẹ́ tà ẹ tún ọ́díò mi ṣe, èmi ìyá kàṣẹ́ẹ̀tì ni mo ń sọ bẹ́ẹ̀ fún yín. Kábà yín polówó rẹ̀, ẹ má sanwó ìpolówó ọjà láì lówó nú, màá bá yín kiri ṣé bọ́mọ Yorùbá lèmi náà. Bàbá Bánjí Bàbá Bánjí ó jọ mọ àwọn ẹni tó yẹ gbọ́ ìmáàmù Yorùbá nation yín ni. Ó láwọn aṣẹ́wó wọ́n ti da Yorùbá nation wọ́n ti dàrú. Àwọn aṣẹ́wó onú àwọn tá a sì láṣẹ́wó ta ló gbọ́mọ láti Nàìjíríà tó yìnbó fún lóyún tó gbé wá sí Jámánì
Dára ní Yínká Dára. Wọ́n fẹ́ tajà wọ́n wá ń dárúkọ rẹ̀. Òkúta ti wọlé. Òkúta. Bàbá Bánjí àwọn ẹni sì ń ṣàánú yín pé bàbá dáadáa ni yín o. Ṣùgbọ́n àwọn ọmọ tó kú wọn ò lè yááfẹ́ yín lọ́rùn. Wọn ò lè foríjì yín o. Kóìkí olòṣì kò yàdá lọ báwọn bàbá rẹ̀ ńlé. Kò yàdá lọ báwọn màmá rẹ̀ ńlé. Ó yàdá lọ bá Láké. Olóṣì òṣèlú jọmọnàjọmọnà bí àkísà tálábíyá máa ń fi ń ṣèdígò. Wọn ò tiẹ̀ lò díje mọ́ ní ìsìn pampa náà ń lò. Pampa ni wọ́n ń lò. Aborí tẹ́rẹrẹ bí àtẹ ọ̀run ńlá. Gbòtìlà ẹnu bí àpòláàgì dọ̀rọ̀ mi orínú bíi pósí Adélabú. Dára ìwọ àti Kóìkí wọ́n wá ń forúkọ yín èmi ò bá yín pín. Sórí wọ́n ti pèrun. Ṣé o ráyé báyìí ní ìsìn ẹ̀yin àṣetánì.